Imam, ẹ jẹ́ a lọ sọ́dọ̀ Imam Ogbomoso ká gbọ́ tí wọ́n wí. Allah sọ̀tún al-Qur'an. Allah ní inna khalaqnakum min dhakarin wa untha. Wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Inna akramakum inda Allahi atqakum. Gbogbo tẹ́ fi ń dá wàhálà ilẹ̀ ní wípé àwọn Fúlàní ni wọ́n ń jíyàn gbé. Àwọn Fúlàní ni wọ́n ń pààyàn. Àwọn Fúlàní ni wọ́n ń báyàn sùn tipátipá. Fúlàní ló ń jalè, Fúlàní ló ń ṣe gbogbo ẹ̀. Àbí ìgbà tó ṣe pé ìlú náà mọ̀ pé ní wà láàrin agboolé yìí. Ṣé Fúlàní náà ló jí ẹran ká gbélé yìí gbé? Ṣé Fúlàní òun ni ó wá fọ́ àwọn ilé tí wọ́n fọ́ ládùúgbò yìí? Ṣé Fúlàní nù? Ṣé àwọn ọmọ Yahoo tí wọ́n wà ládùúgbò kálukú tí wọ́n ń ká pátá káàkiri? Ṣé Fúlàní ló wá ń bá wọn ká? Ṣé Fúlàní ló ń ka ẹtì olè tó wà lágboolé yìí síta? Bí kálukú bá ti àwọn ọ̀daràn tó wà lágboolé síta lálàáfíà. Ẹ má lẹ orúkọ tí ò da mọ́ kálukú mọ́. Ẹni tó bá hùwà bàjẹ́ forúkọ àtorúkọ bàbá ẹ̀ pé bí dóńgbó yàrá òdògárà bá. Ẹ ṣeun bàbá wa Imam Ogbomoso kúrò lọ́rọ̀ ṣe ní London yìí náà tẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀yin tẹ́ wà ní tẹ́ nílà ká ìlànà bá wí o. Kí ìsàwọn tọpọlọ wọn ti jẹ papọ̀. Lọ́wọ́ àwọn ẹ̀dá kan bẹ tó jẹ́ pé fíkìrà àwọn ìròrí wọn ó yàtọ̀ ó rí bákanbákan tí wọn ò gbé làákà ìkalẹ̀ láti ronú. Ẹ gbọ́dọ̀ tí bàbá wa yìí sọ dáadáa bó ló ṣe lọ́dọ̀ yìí. Yorùbá dáyé ló bára rẹ̀ ní Yorùbá pé ẹ̀yà Yorùbá ni. Haúsá dáyé ó bára rẹ̀ bẹ́ẹ̀. Fúlàní dé ayé ló bára rẹ̀ pé Fúlàní lò. Ẹnìkan ò gba bíráìbù lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀yà tí ó dá mi. Ẹ wò kò sí nínú ẹ̀yà láyé sẹ́ǹgbọ́sà pa kò sí nínú ẹ̀yà láyé tí ò sọ́daràn bẹ́ẹ̀. Ẹ lọ sádùúgbò yín níbi tẹ́ ń gbé gangan níbi tẹ́ ń gbé gangan Fúlàní tó wà ń bẹ̀ ìgbà wo ni wọ́n ti mẹ́jọ wá pé ó pa mí láyà ó bá yàwó mi sùn ó jí mi lọ́mọ gbé ó jí mi lówó gbé ó kó mi ní nǹkan tá à ń jọjọ́ ń gbé Fúlàní tá à ń jọjọ́ ń gbé tá a ti dá ojú ara wa mọ̀ tí wọ́n wá mú lọ́daràn pé ọmọ bàbá alágbájá ni. Ẹ má jẹ́ abá débi ọ̀tẹ̀ ẹ má jẹ́ abá débi àbòsí àti bá dórí pé bí a bá fẹ́ gba sẹ́fẹ́ nìkan àbọ̀mọ̀ kan bá fẹ́ ṣe kíní kan lọ́dọ̀ wa tá a bá ti rí pé Fúlàní ni kódà tó bá ní ìdí àmbásádọ̀ tó bá ṣe kíní kan Fúlàní wà níbi ọkọ rẹ̀ á ní kó lọ rí pa ọkọ bàbá rẹ̀ dà tó bá fẹ́ gbaṣẹ́ yìí o Fúlàní tó ti wà níbi ọkọ rẹ̀ yà nígbà mọ́ níbo là ń báyé lọ láti torí pé gbogbo Yorùbá kan dáràn káwá pé gbogbo Yorùbá lọ́daràn bí dáa bẹ́ẹ̀ wọ́n dáràn kan ó dáràn kí Yorùbá kan ó dáràn sáwa Yorùbá àdáràn ni sáwa Yorùbá ifá wàhálà sáìsí bẹ́ẹ̀ láwọn abitẹ́ ẹ mọ̀ ìkan ṣẹlẹ̀ ní ya 2000 kìíní kan mí tí máa ń sọ ní gbogbo ìgbàanù tó ṣẹlẹ̀ níbi tó ṣẹlẹ̀ sí láàyè kan tí wọ́n pé wọ́n ní àárí àyè kan thousands of people sì kú bẹ́ẹ̀ ṣé Fúlàní ló gbé bẹ́ẹ̀ mọ́ ìkan náà ṣẹlẹ̀ tó pa ìyá àtọmọ lẹ́nu ọjọ́ méjì ṣé Fúlàní ni wọ́n mú àwọn nǹkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó lẹ́kìtì ń jò ní tí wọ́n ní wọ́n ra kẹ̀tẹ̀ wọ́n ra ọ̀pá wọ́n mú sàǹdádá ní gbogbo nǹkan ní á mú nígbà tí wọ́n bí wọ́n léèrè ó kọ òun ní á ń jẹ́ ó kọ Fúlàní ni èyí ṣe táwọn fídíò yẹn ò trendy èyí ṣe tí ò trend kò dáa ká ṣàbùsí kẹ́nìkan ó dáràn ká wá pé gbogbo wọn ẹ jẹ́ á wo ilẹ̀ wa wò dáadáa láwọn tí wọ́n wà lágbègbè lọ́dọ̀ wa kò sínú wọn ọ̀daràn bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n wà ní gbègbè ọ̀dọ̀ wa tí wọ́n jẹ́ Fúlàní kò sí nínú wọn tí wọ́n jẹ́ ọ̀daràn a lè ní nǹkan imú àtọ́jú àmọ́ ẹnu àtẹnu àmọ́ ọjà a lè ní nǹkan míì tá a máa fà tá à ń jọjọ́ ń fà lọ́dọ̀ ara wa o tá a sì máa bá ń ti mọ ìyẹn dú ẹ̀. Ẹ ṣeun.